ó mà ṣe o àwọn afẹ̀míṣòfò yìí ti bẹ́ ọ̀kan nínú àwọn tíṣà tí wọ́n jí gbé lórí. Ohun tí àwọn tí wọ́n rí fídíò náà wò kọ́kọ́ rí ni pé ọkùnrin tíṣà náà dárúkọ ara ẹ̀. Ó ní òun ni Michael Oyedokun. Lẹ́yìn náà ni idà gé e lórí fẹ́ù tí ọ̀gbàrá ẹ̀jẹ̀ sì ń ṣàn nílẹ̀ bí omi. Báyìí ni àwọn afẹ̀míṣòfò tí wọ́n kọlù wọ́n ní ẹ̀sìn ẹ̀lẹ̀ nítòsí Ògbómọ̀ṣọ́ ṣe pa ọ̀kan nínú àwọn tíṣà 6 tí wọ́n kó pẹ̀lú àwọn ọmọléèwé bíi 40 tí wọ́n sì fi fídíò ẹ̀ síta kí gbogbo ayé rí i. Ohun tí wọ́n ṣe báyìí ni pé wọ́n ń fẹ́ gba owó ńlá lọ́wọ́ ìjọba ni. Wọ́n sì ti mọ̀ pé tí àwọn kò bá dẹ́rù bá gbogbo ayé báyìí ìjọba ò ní fún àwọn lówó kan. Bẹ́ẹ̀ ni wọ́n ti pa àwọn sọ́jà àti àwọn fìjìláńtẹ́ pẹ̀lú àmọ̀tẹ́kùn kan dànù nítorí tí wọ́n kẹ́ bọ́ǹbù sílẹ̀ fáwọn yẹn. Àwọn yẹn ò sì mọ̀ ni wọ́n bá kó sí i. Bí wọ́n ti kó sínú ẹ̀ ní bọ́ǹbù náà dùn tí òkú sì sùn lọ rẹpẹtẹ tí àwọn míín sì farapa gidi. Ohun tí eléyìí túmọ̀ sí ni pé àwọn afẹ̀míṣòfò náà kì í ṣe àwọn kékeré. Àwọn ńlá gan-an tí wọ́n ti múra wá láti dúnkòokò lájà mọ́ gbogbo aráàlú àti ìjọba ni. Bí ọwọ́ ò bá sì tètè tẹ̀ wọ́n kò jọ pé lórí eléyìí nìkan ni wọn yóò ti dá a lé. Wọ́n tún lè pa àwọn míín sí i. Wọ́n bẹ́ tíṣà Oyedokun lórí. Kò sì sí ẹni tó rí kinní náà tí kò sunkún. Ohun tí a ó jẹ là ń wá kí Ọlọ́run má jẹ́ ká pàdé ohun tí yóò jẹ wá. Àdúrà tí kálukú ń ṣe nìyẹn. Wọ́n ti kọ́kọ́ de tíṣà náà lọ́wọ́ lẹ́sẹ̀. Lẹ́yìn náà ni wọ́n fi tipátipá mú un kó sọ̀rọ̀. Lẹ́yìn náà ni wọ́n sì bẹ́ ẹ lórí. Nǹkan aburú gbáà ni. Nínú ìpayàpòrò ní gbogbo ìlú agbègbè ìjọba oríire yìí wà, láti Ògbómọ̀ṣọ́ títí dé Ìkòyí ilé títí dé ẹ̀sìn ẹ̀lẹ̀ àti Yawọta. Nítorí ọ̀pọ̀lọpọ̀ wọn ló mọ tíṣà tí wọ́n bẹ́ lórí yìí. Ìbẹ̀rùbojo sì mú wọn pé ṣé àwọn èèyàn kan lè lajú sílẹ̀ báyìí kí wọ́n sì bẹ́ odidi ẹlẹ́mìí bíi tiwọn lórí. Ṣùgbọ́n ohun tí àwọn afẹ̀míṣòfò náà ṣe rèé. Lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ yìnbọn pa tíṣà míì Joel Adéṣíyàn lọ́jọ́ tí wọ́n kọlù wọ́n gan-an. Àyà àwọn èèyàn wá ń já báyìí pé ṣé kìí ṣe pé wọn yóò ti ṣe máa bẹ́ àwọn èèyàn wọ̀nyí lórí ní kọ̀ọ̀kan rèé nítorí tí ìjọba kò bá tí ì ṣe ohun tí wọ́n ń fẹ́ fún wọn. Bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń gba ìjọba nímọ̀ràn àti àwọn tó mọ̀ nípa ọ̀rọ̀ àwọn ìfẹ̀míṣòfò wọ̀nyí sọ pé ohun tí àwọn èèyàn náà ń béèrè fún ò dáa. Nítorí tí wọ́n bá ń béèrè owó lọ́wọ́ ìjọba tíjọba bá ń kó owó kalẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ohun ìjà olóró náà ni wọn yóò máa fi ra. Bẹ́ẹ̀ ni wọn yóò sì máa nígbàgbọ́ pé tí àwọn bá ti jí àwọn èèyàn kan gbé bẹ́ẹ̀ ni àwọn yóò máa rówó gbà lọ́wọ́ ìjọba tàbí lọ́wọ́ àwọn èèyàn wọn. Kìnní náà yóò sì máa gbilẹ̀ sí káàkiri ni kàkà kó tán. Èyí ni gbogbo ìjọba ṣe máa ń kóraró láti fún àwọn afẹ̀míṣòfò wọ̀nyí lówó tí wọ́n bá béèrè tàbí nígbà tí wọ́n bá jí àwọn èèyàn gbé tí wọ́n bá bẹ̀rẹ̀ sí halẹ̀ mọ́ àwọn èèyàn ìjọba. Àwọn afẹ̀míṣòfò eléyìí múra tán wá ni o láti sọ fún ìjọba àti àwọn aráàlú pé àwọn ò bá teré wá ni wọ́n ṣe bẹ́ tíṣà náà lórí. Bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe pé ó bá wọn fa wàhálà kankan. Èyí tó bá àyàn nínú jẹ́ jùlọ ni pé bí wàhálà yìí ti ń lọ tí ìkorò ọkàn wà fún gbogbo èèyàn pàápàá nílẹ̀ Yorùbá níbí. Ọkùnrin ẹlẹ́sìn mùsùlùmí alákatakí tí máa sọ̀rọ̀ nì ìyẹn Ahmadu Gumi ti tún jáde pé àwọn afẹ̀míṣòfò yìí nílò owó tí wọ́n ń rí gbà lọ́wọ́ àwọn tí wọ́n bá jí gbé ni. Èyí ni pé jíjí tí wọ́n bá jí àwọn èèyàn gbé yìí ohun tí Gumi ń sọ ni pé kíjọba tàbí àwọn aráàlú tètè sanwó fún wọn ni. Gumi ní ìjọba kò fọkàn àwọn afẹ̀míṣòfò yìí balẹ̀ ní pé ìjà burúkú tí wọ́n ń bá wọn jà tí wọ́n sì ń lé wọn kiri ìyẹn ló fà á tí àwọn náà ṣe ń fi gbogbo ọ̀nà wá owó kí wọ́n lè máa fi ṣe ìgbé ayé wọn. Kò sì sí ọ̀nà tí àwọn afẹ̀míṣòfò náà fi lè rí owó tí kì í bá ṣe pé wọ́n jí àwọn èèyàn gbé. Ọkùnrin alákatakítí ẹ̀sìn ní òun ti sọ tẹ́lẹ̀ pé tí àwọn ìjọba Nàìjíríà bá ti lè pe Amẹ́ríkà wá àwọn afẹ̀míṣòfò àgbáyé yóò wá láti wá gbèjà àwọn èèyàn wọn tí wọ́n wà ní Nàìjíríà ni. Lọ́rọ̀ kan Gumi fẹ́ kí ìjọba Nàìjíríà tètè sanwó kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tètè sanwó kí àwọn èèyàn tètè sanwó tí àwọn ẹni bíi ń béèrè lọ́wọ́ wọn. Bókànràn kí wọ́n máa rán àwọn ológun tí yóò gba àwọn èèyàn wọn jáde sí wọn. Nítorí kí ìjọba lè tètè sanwó yìí ló jẹ́ kí wọ́n ní kí ọ̀gá àgbà iléèwé community high school arábìnrin Rachel Alamu wá sọ̀rọ̀ tó sì ń sọ pé kí ìjọba tètè wá ṣe ohun tí àwọn èèyàn náà ń béèrè fún wọn kí wọ́n fi ìtùbínùbí yanjú ọ̀rọ̀. Ohun tí wọ́n fẹ́ kí obìnrin náà sọ ló ń sọ yẹn pé kí ìjọba má rán àwọn ológun wá ká àwọn mọ́. Nígbà tó jọ pé ọ̀rọ̀ obìnrin náà kò ṣiṣẹ́
ni wọ́n ṣe bẹ́ Tiṣa náà lórí kí ìjọba lè mọ̀ pé kì í ṣe eré làwọn ń bá wọn ṣe. ọ̀mọ̀wé Sùláìmánì Ọlánrewájú tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún gómìnà Ṣèyí Mákindé sọ pé inú ìbànújẹ́ níjọba pàápàá wà nítorí nígbà tí wọ́n rí fídíò náà ìpanumọ́ akọ́ bá gbogbo àwọn tí wọ́n wò ó nítorí kò tún sí ohun tí ẹnikẹ́ni lè wí. ọ̀mọ̀wé náà ní gómìnà Mákindé ń bá àwọn ẹbí olóògbé náà dárò ó sì ń fi wọ́n lọ́kàn balẹ̀ pé gbogbo ọ̀nà pátá tó bá ṣe é tọ̀ ńlẹ̀ àwọn yóò tọ̀ láti rí i pé àwọn gba àwọn tó kù yìí jáde. ó ní bí àwọn ti ń wí bí èèyàn 6 ni wọ́n ti mú tí àwọn agbófinró sì ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. ìyẹn àwọn èèyàn tí wọ́n máa ń ṣe agbódegbà fáwọn afẹ̀míṣòfò yìí tí wọ́n wà láàrin ìlú àti lágbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí ti wáyé. wọ́n ní àwọn yìí wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá báyìí wọ́n sì ti ń sọ ọ̀rọ̀ tó ṣe àǹfààní fún ìwádìí wọn. ó ṣeéṣe kó jẹ́ àwọn ni wọ́n kọ́kọ́ júwe ọ̀nà ibi tí àwọn èèyàn náà wà kó tó di pé àwọn ológun fi lọ láti ká wọn mọ́bẹ̀. àwọn àmọ̀tẹ́kùn, àwọn fìjìláńtẹ́, àwọn sọ́jà àti àwọn ọlọ́pàá pàápàá àmọ́ tó jẹ́ àwọn èèyàn náà ti kẹ́ bọ́ǹbù sílẹ̀ fún wọn. ó ní àwọn tí wọ́n farapa nínú àwọn èèyàn náà wà níbi tí wọ́n ti ń gba ìtọ́jú tó péye. bẹ́ẹ̀ ló sì bá àwọn èèyàn àwọn ẹ̀ṣọ́ tó pàdánù ẹ̀mí wọn yìí kẹ́dùn pé kí wọ́n dá ọkàn lé Ọlọ́run ò ní fìyà jẹ wọ́n, bẹ́ẹ̀ ni ìjọba pàápàá kò sì ní gbàgbé wọn. Mákindé ní òun bẹ gbogbo àwọn èèyàn àwọn tí wọ́n wà nígbèkùn yìí, bẹ́ẹ̀ ló ń bẹ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì káàkiri ibi gbogbo àti àwọn aráàlú pàápàá pé kí wọ́n fún àwọn ní sùúrù ni o. àwọn ń sáré kiri lórí ọ̀rọ̀ yìí, àwọn ò sì jókòó rárá, àwọn ò sì ní sinmi títí tí àwọn yóò fi yanjú ẹ̀. ó ní ohun tó ṣẹlẹ̀ ni pé kí àwọn èèyàn má retí ètò pàjáwìrì kankan tó lè tètè sáré mú àwọn èèyàn náà jáde, pé ọ̀rọ̀ náà ti gba ọgbọ́n gan-an báyìí, pàápàá nígbà tó jẹ́ àwọn tí wọ́n kọ́kọ́ rán lọ láti lọ gbà wọ́n jáde pípa ni wọ́n fi bọ́ǹbù pa wọ́n. àmọ́ ìyẹn ò ní dá ètò náà dúró, yóò kàn jẹ́ kí àwọn tún ọ̀nà míì mú pọ̀n ni. ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà àwọn yóò yọ àwọn èèyàn náà jáde. láti ọjọ́ Ẹtì Friday tó kọjá ọjọ́ 15 oṣù karùn-ún tá a wà yìí làwọn afẹ̀míṣòfò náà ti gun ọ̀kadà rẹpẹtẹ wọ ìlú Ẹ̀sìn Ẹ̀lẹ̀ tí wọ́n sì gba iléèwé girama tó wà níbẹ̀ lọ. níbẹ̀ ni wọ́n ti kó àwọn ọmọléèwé tí wọ́n sì kó àwọn tíṣà pàápàá mọ́ wọn. bẹ́ẹ̀ náà ni wọ́n lọ sí Baptist Nursery and Primary School ní Yawọta tí wọ́n ṣe bákan náà níbẹ̀ àti iléèwé Local Authority School tó wà nítòsí wọn. ó lé ní 40 àwọn ọmọléèwé tí wọ́n kó, àwọn tíṣà 7 ni wọ́n sì kọ́kọ́ kó mọ́ wọn. nínú wọn náà ni wọ́n sì ti pa Michael Oyedokun. àdúrà ní kí gbogbo ìlú máa ṣe báyìí kí Ọlọ́run jẹ́ kí àwọn tó kù jáde láyọ̀ àti lálàáfíà ara. Ọláìwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ burúkú tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ajínigbé afẹ̀míṣòfò wọ̀nyí fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú àmúmọ́ra eléyìí o.